Mátì orí kẹrin ẹsẹ̀ kẹwàá. Nígbà náà ni Jésù wí fún pé, padà kúrò lẹ́yìn mi Sátánì, nítorí a kọ̀wé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí balẹ̀ fún, òun nìkan ṣoṣo ni kí ìwọ máa sìn. Ó ní láti sọ fún èṣù wípé kó padà kúrò lẹ́yìn ẹ̀. Ó ní láti dojú ìjà kọ èṣù. Èṣù kìí ṣe ẹni tí èèyàn bá ṣeré o. Èṣù àti ẹ̀ṣẹ̀ kìí ṣe ẹni tí èèyàn bá dáwàdà. Ó ní láti dojú ìjà pẹ̀lú ọ̀rọ̀ náà, pẹ̀lú àdúrà, kó dojú ìjà kọ Sátánì. Jésù sọ fún Sátánì pé kúrò lẹ́yìn mi, ìwọ èṣù, ìwọ Sátánì. Ó ní láti gbàdúrà náà. Mo dé gbàdúrà fún ẹ lónìí pé lórí ọmọ ẹ kéṣù kúrò lẹ́yìn ẹ, lórí ìgbéyàwó ẹ kéṣù, mo pàṣẹ fún ìwọ èṣù kó kúrò lẹ́yìn ẹ, lórí ọkọ ẹ, lórí ìdílé ẹ, lórí ilé iṣẹ́ ẹ, lórí iṣẹ́ ọwọ́ ẹ, lórí ìgbéga ẹ, lórí owó ẹ, lórí ọ̀nà ẹ, lórí ayọ̀ ẹ, mo pàṣẹ fún èṣù kó kúrò lẹ́yìn ẹ. Jésù pàṣẹ fún èṣù. Ọmọ Ọlọ́run ni ẹ, ìwọ náà pàṣẹ fún èṣù. Èṣù olójo ni èṣù. Ọlọ́run sọ pé èṣù dàbí ejò. Ejò bí ọmọ ènìyàn ṣe bèrè ejò tó, kọ́mọ èèyàn bá ń bọ́ ejò máa ń sá lọ ni. Kó o bá dojú kọ ìjà kọ èṣù, ó máa sá fún ẹni. Mọ́ sá fún èṣù, mọ́ sá fún èṣù. Kò sọ́mọ náà tó ń sá fún èṣù. Èṣù ló máa sá fún ẹ. Dojú ìjà kọ, sọ fún kó kúrò lẹ́yìn ẹ. Ní òní mo pàṣẹ wípé gbogbo ọ̀nà kọ́nà, gbogbo ètè Sátánì, gbogbo ọ̀nà tó ń yọjú lórí ayé ẹ, mo pàṣẹ kó kúrò lẹ́yìn iṣẹ́ ẹ, kó kúrò lẹ́yìn àlàáfíà ẹ, kó kúrò lẹ́yìn ọmọ ẹ, kó kúrò lẹ́yìn ọkọ ẹ. Èṣù tó fẹ́ gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́, èṣù tó fẹ́ gbaya mọ́ ẹ lọ́wọ́, mo pàṣẹ kó kúrò lẹ́yìn ọkọ ẹ. Bẹ́ẹ̀ ni ó rí. Agbára ìtúsílẹ̀ kó wọnú ilé. Agbára ìtúsílẹ̀ kó gbé ẹ lù. Kí agbára náà kó tú ẹ sílẹ̀. Kí gbogbo Sátánì kó padà kúrò lẹ́yìn ẹ. Kó wọnú ìdáǹdè, kó wọnú ògo náà. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù Kristi Olúwa wa.